Nínú fídíò yìí, a máa ṣe àgbéyẹ̀wò àwọn òṣèrékùnrin Nollywood actor tí Ọlọ́run ti jogún ilé ńlá fún nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní kò sí kékeré alákàn tí kì í nílé lórí. Èyí náà ló sì fà á tá a máa fi bójú wo díẹ̀ nínú àwọn gbajúgbajà ìlúmọ̀ọ́ká òǹṣèré sinimá àti tíátà ilẹ̀ wa, àbí ká tiẹ̀ ní àwọn ìlúmọ̀ọ́ká gbajúgbajà Yorùbá film actors and film producer tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kúrò nípò ayálégbé tí Ọlọ́run ọba mi òkè aláwùrábí tó sì ti jogún ilé ńlá, ilé àwòdámi ètè fún lọ́dún 2024 tá a wà yìí. Lóòótọ́ ni pé a lè dárúkọ gbogbo wọn tán, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ó bójú wo díẹ̀ nínú àwọn tí Ọlọ́run ọba tó ti jogún ilé náà fún. Ẹni tí a máa kọ́kọ́ dárúkọ ni Ọdúnládé Adékọ́lá, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sàámú Alájọ. Àwọn míì tún máa ń pè ní Bọ̀ọ̀dá Sàámú. Ọjọ́ àbókí Ọdúnládé Adékọ́lá ti pẹ́ púpọ̀ nínú eégún o. Láàárín àwọn Yorùbá Nollywood actors àbí àwọn tí wọ́n ń produce film lénìí nílùú Nàìjíríà, ọ̀kan pàtàkì ni ọmọ Adékọ́lá jẹ́. Kò sì ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn rárá àti rárá ni. Ó ti tó bíi 20 ọdún sẹ́yìn tí ìràwọ̀ Ọdúnládé Adékọ́lá ti ń kàn yanran, bẹ́ẹ̀ náà ló sì ṣe ń peléke sí i tó ń tàn sí i lójoojúmọ́. Ọdúnládé Adékọ́lá wà láàárín àwọn Yorùbá Nollywood actor tí Ọlọ́run ti kọ́lé ńlá fún lénìí. Ohun tí a gbọ́ ni pé ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọdúnládé Adékọ́lá kọ́ sí ìlú Abẹ́òkúta. Ìkan wà ní GRA. Àwọn ilé méjèèjì ọ̀hún sì ni ó kọjá kèrémí. Àwọn ilé méjèèjì tí Ọdúnládé Adékọ́lá kọ́ sí ìlú Abẹ́òkúta, ó mà kọjá gbàkórun mọ́, nítorí pé àwọn ilé méjèèjì yìí, ilé tí èèyàn fi ń tọrọ ilé ni. Àdúrà wa sí ọmọ Adékọ́lá ni wípé ìràwọ̀ ẹ̀ tó ń tàn yanran báyìí, Ọlọ́run ọba mi òkè kó má jẹ́ ó wọ̀ọ̀kùn láíláí, àmín. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òǹṣèrékùnrin ilẹ̀ wa tí Ọlọ́run ti yọ̀ǹda ilé fún ni Kúnlé Afọláyan. Kúnlé Afọláyan kúrò nínú òǹṣèré kékeré o. Ìdí sì ni wípé ọmọ Afọláyan láàmìlàaka púpọ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òǹṣèré ilẹ̀ wa lénìí tí wọ́n ń ṣe sinimá Yorùbá kó tó máa kópa nínú àwọn sinimá ńláńlá, òun ni Kúnlé Afọláyan ló ti ń kópa nínú àwọn sinimá tó gbòógì, kì í sì kópa nínú àwọn sinimá kéékèèké rárá àti rárá. Igbe ńláńlá ni màálù tiẹ̀ sì máa ń fi gbogbo ọjọ́ ayé ké. Kódà nínú ohun tá a gbọ́ ni wípé lẹ́yìn swimming pool tó wà nínú ilé ọ̀hún, ilé sinimá kékeré kan tó dọ́ṣọ̀ eléyìí tó lè ṣe àfihàn sinimá fún àwọn èèyàn díẹ̀ tó ń bẹ nínú ilé ọ̀hún pẹ̀lú, àti oríṣiríṣi àwọn ohun ìgbàlódé àti ohun mèremère. Ṣé ẹ wá rí àwọn interior decoration inú ilé Kúnlé Afọláyan, ó ju tọba bòmíì lọ, torí pé wọ́n jojú ń gbèsè, wọ́n sì lówó lórí ju tàwọn tó wà ńta lọ. Ẹlẹ́ẹ̀kẹta ni Lateef Adédìméjì. Tẹ́ ẹ bá wo Kúdí Klepto àbí Jagunjagun, ẹ rí gudugudu méje tó ń yààyà mẹ́fà tí Lateef Adédìméjì tó ṣe nínú àwọn fíìmù yìí, àti ọ̀pọ̀lọpọ̀ fíìmù ni Lateef Adédìméjì ló ti kópa. Òun náà jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òǹṣèrékùnrin ilẹ̀ wa eléyìí tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn. Inú ilé Lateef Adédìméjì lẹ́ ń wò yìí. Àwọn ohun tó jojú ń gbèsè tó sì dọ́ṣọ̀ àfi bíi tòkè òkun, òun ni wọ́n kó sínú ilé Lateef Adédìméjì ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ Lateef Adédìméjì gan-an ni wọ́n ń ṣe ààhin wípé níbo ni ọ̀dọ́mọdékùnrin òǹṣèrékùnrin yìí ló ti rírú owó bẹ́ẹ̀ tó fi kọ́ adúrú ilé yìí. Ṣùgbọ́n àdúrà tiwa ni pé ọlá Lateef Adédìméjì tó ń lọ sókè, k'Ọlọ́run ọba mi òkè kó má jẹ́ ó wálẹ̀ láíláí, àmín.
ẹnì kẹrin Túndé Usman tí gbogbo èèyàn mọ̀ sí Òkèlè. Gbajúgbajà ni Òkèlè náà jẹ́ nínú àwọn òǹṣerékùnrin ilẹ̀ wa pàápàá. Ìràwọ̀ ńlá ni Òkèlè jẹ́ láàrin àwọn adẹ́rìn-ín-pòṣónú nílẹ̀ wa Nàìjíríà tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn rárá àti rárá. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bá Òkèlè dúpẹ́ o. Ọlọ́run ọba mi òkè ó ti yọ̀ǹda ilé kan gbàràmùgbàràmù fún ọmọ Òkèlè. Ẹlẹ́ẹ̀karùn-ún Táyọ̀ Àmọ́kadé. Òun ni gbogbo èèyàn ń pè ní Ìjẹ̀bú. Ká lọ kábọ̀ ò sí ńbẹ̀ mọ́. Lára àwọn ògo tó wà ńta tó sì ń kanná dáadáa, òun ni Ìjẹ̀bú náà wà tọ́lọ́run ọba mi òkè sì ti kà á kún àwọn olóríire tó ti yọ̀ǹda ilé fún lọ́dún 2024. Yọ̀mí Fábíyì náà wà lára àwọn òǹṣerékùnrin Nollywood actor tí wọ́n ń ṣe dáadáa tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù tuntun Ọ̀ṣàrà lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí. Yọ̀mí Fábíyì jẹ́ òǹṣeré sinimá, ó tún jẹ́ gbajúgbajà ajìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ fún yín tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ like fídíò yìí. Ilé Yọ̀mí Fábíyì tó kọ́ sílùú Abẹ́òkúta, ìlú Ẹ̀gbá, àwòdámi ètènù ni o. Pọ̀pọ̀ ṣìnṣìn bí wọ́n ṣe máa ṣe ayẹyẹ ìṣílé náà ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Pẹ̀lú n tá a gbọ́ ni wípé KS1 Malaika àti Papa Tọ̀síbẹ̀ náà máa dàlúbọlẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ Yọ̀mí Fábíyì ní May 1st lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí. Lára ìwádìí tí Gist Entertainment ṣe ni wípé ẹgbẹ̀lẹ́mùkún mílíọ̀nù ni Yọ̀mí Fábíyì fi kọ́lé ẹ̀. Ṣé ẹ gbàgbé? Tẹ́ ẹ bá ti subscribe sórí channel yìí, ẹ jọ̀ọ́ ẹ click lórí subscribe button kẹ́ ẹ dẹ̀ like fídíò yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa. Ẹ̀yin ará mi ò ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Ẹ wá gbọ́ ohun tí mo fẹ́ sọ. Wípé òrìṣà di múfì ó wà lórí Prime Video. Wípé òrìṣà di múfì ó wà lórí Prime Video. Kẹ́ńkẹ́lẹ́ ṣúngẹ̀. Sagro ayo wípé